Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire níbikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ mi ò yí padà o, Ismail Aláìtàn ọmọ Ìbíyẹmí lórúkọ tí mò ń jẹ́. Lórí péjì mi Ìbíyẹmí Oòduà ni mí. Mo kí wa pé a kú dédé àsìkò yìí, according to the time. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Ara àwọn ọmọ Yorùbá home based media ni mí. Mo wá fi Ọlọ́run ọba mo fi kí bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá dáadáa. Bàbá Ọlọ́run jẹ́ á rí yín pẹ́. Professor Bánjí Akintoye bàbá. Ẹ kó wa jẹ̀pẹ́ o. Ẹ kó wa jẹ̀pẹ́. Àgbáyé á dalẹ̀ fún wa. A ní wáyé tì láàrin wa la bàbá. Ẹ ṣé ẹ kú àdótì. Ẹ kú àdótì. Kò ní sú wa, kò ní rẹ̀ wá, kò ní rẹ̀ yín gan. Alálẹ̀ Yorùbá yóò túbọ̀ wà pẹ̀lú yín, yóò túbọ̀ ràn yín lọ́wọ́. Bàbá a kí yín o, a kí yín gidi gan ni, a kí yín. Bàbá wa Igboho Oosa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ aka Igboho Oosa. Bàbá a kí yín fún àdótì wa, fún àṣeyẹ ọjọ́ tòní. Torí àwa lọ́mọ àṣeyẹ tá a ṣe Inuguaration tí ẹ̀dẹ̀ bá fi òǹtẹ̀ lù ú wípé látòní lọ àwọn di endorse wa torí iṣẹ́ takuntakun tá à ń ṣe. Bàbá a kí yín, àní wáyé tì, àní wáyé tì. Alálẹ̀ Yorùbá ò ní padà lẹ́yìn. Gbogbo ẹ̀yin aṣáájú wa nínú mẹ́díà, gbogbo ẹ̀yin Yorùbá world media pátápátá, mo fi Ọlọ́run mo fi kí yín látòrí president Yorùbá world media, ìyá mi dáadáa Dr. Sabi ìyá Ọlọ́run jẹ́ á rí yín pẹ́. Débùtì wọn náà mo fi tọ̀dọ̀ kí wọn ájà pin àrà. Ìyá mo kí yín, ẹ kú ìfẹ́ kú àdótì wa. Aláyẹ̀ lódìbọ̀ dótì yín. Bákan náà mo kí bọ́dà mi White Lion Kóìkí tí mo yàn mọ̀ sí Kóìkí media. Bàbá ẹ̀mí yóò gùn fún wa o, ẹ̀mí yóò gùn fún wa. A ó rí yín pẹ́, àní wáyé tì. Ní agbára Elédùmarè, nígbàkigbà tí ilẹ̀ Yorùbá tá à ń jà fún, tí sẹ́fìtàmì tá à ń jà fún, tí ọba wa sì múṣẹ, wọn ò ní fi yín, wọn ò ní fi ṣàwátì inú wa. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gbì náà ni ó kó wa délẹ̀ lérí lágbára Ọlọ́run. Bàbá mi White Lion Kóìkí mo kí yín o, mo kí yín, ẹ ṣé gan ni. Ẹ kú àṣeyẹ tẹ́ wá bá wa ṣe lọ́jọ́ tòní. Irú àṣeyẹ báyìí kò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ yín o. Irú àṣegbàyè báyìí kò ní wọ́n lọ́dẹ̀ yín o. Mo tún wá gbàládùá fún president wa, president gbogbo àwọn home based media pátápátá tí gbogbo yẹn mọ̀ sí Ọláolúwa Ọ̀dẹ́níyì tí gbogbo yẹn mọ̀ sí Bàbá Lẹ́kìtì. Bàbá a kí yín, ẹ kú àdótì wa, ẹ kú kó lè da, ẹ kú akitiyan fún gbogbo àwọn home based media pátápátá. Oríire tó wọlé tó wà wá yìí kò ní dópin o, lókè lókè láàmú lọ o. A nípa àṣẹyìn mọ̀ lágbára Ọlọ́run ọba. Yorùbá nìyẹn tá à ń jà fún iṣẹ́ sẹ́fìtàmì tá à ń jà fún yìí. Gbogbo aládùúgbò pé àjọ délẹ̀ lérí ni, wọn ò ní wẹ́ẹ̀nì kankan tì láàrin wa. Mo tún wá kí ìyá mi Létí Queen, ìyá dáadáa Mọ́remí of our time. Ìyá ìmọ̀ràn ọ̀tá kò ní ṣẹlẹ̀ lórí o, ìmọ̀ràn níbí kò ní ṣẹlẹ̀ lórí. Vice chairman wa fún gbogbo àwa home base pátápátá, ìyá mo kí yín, ẹ kú ìfẹ́, ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ sì kú akitiyan fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Ó jẹ́ pé ẹ jẹ́ kó sú yín, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó rẹ̀ yín. A kí yín. Mo kí gbogbo àwa executive pátápátá àti àwa member pátápátá ni mo kí wípé a kú àṣeyẹ ọjọ́ tòní àti kò ríire. Oríire náà yóò bá wa kalẹ̀ o. Ànífẹ́lẹ́ ànífi ṣàṣemọ́ o. Orí ńlá lódìbọ̀ wọlé tó wà wá. Mo kí yín, mo kí yín, mo kí gbogbo àwa wá tá pé a kú ìfọmọnìyàn ṣe, a kú ìfẹ́ tá a ní sí ìran wa. Alálẹ̀ Yorùbá lódìbọ̀ dó tì wá. Ìmọ̀ràn ọ̀tá, ìmọ̀ràn ẹni bí kò ní ṣẹlẹ̀ a lórí. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó má bínú obìnrin
tí bá ń bínú gbogbo àwa tá à ń fi tọkàntọkàn tá à ń jà fún Yorùbá nation tí a fẹ́ kí ilẹ̀ Yorùbá wá sí múṣẹ tí ó yẹ pé nǹkan ní ṣe wá nílẹ̀ káàárọ̀ oòjíire inú wo dùn mọ́ òun ló fà láfi dìde pé sẹ́ ó tó gẹ́ àsìkò ti tó tí ìran Yorùbá tá a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àmọ́ kí yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tán tẹ́ ẹ ń pariwo tẹ́ ẹ sọ wípé ó tó gẹ́ àníṣe abọ́dọ̀ dá dúró ni mo kí yín o alálẹ̀ Yorùbá ó túbọ̀ dúró tì yín gbogbo bí tẹ́ ẹ ti ń mówó tẹ́ ẹ ń ná kò ní tán bẹ́ẹ̀ o àpò yóò wà ní kan ìsàlẹ̀ àpò mo kí yín o àmọ́ lóore o gbogbo àwa home base bàbá tá la kí yín gbogbo ẹ̀yin tá a pè tẹ́ ẹ jẹ́ wa tí wàá darapọ̀ wọn aláàdé bá wa ṣe àjọ̀dún yìí a kí yín o a kí yín gidi gan ni ìfẹ́ tẹ́ ẹ ní sí wa alálẹ̀ Yorùbá ò ní panáfẹ́ náà alálẹ̀ Yorùbá kò ní panáfẹ́ náà mo kí yín mo kí yín mo kí yín mo kí yín mo fọlọ́run kí yín gbogbo àwa tá a jẹ́ home base media pátápátá látòrí chairman deputy secretary financial secretary PRO gbogbo yín pátá ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí ẹ má jẹ́ kó sú wa o ẹ má jẹ́ kó rẹ̀ wá o a dúpẹ́ lọ́wọ́ wọn pé bàbá dáadáa bàbá wa Professor Akintoye ó di ẹ̀dọ́ sí wa àṣẹ mẹ́díà ó di ẹ̀dọ́ sí wa àṣẹ mẹ́díà ìyẹn túmọ̀ sí wípé iṣẹ́ wa ó túbọ̀ tún tẹ̀síwájú ni o á túbọ̀ tún tẹra mọ́ iṣẹ́ tá a gbé dání ìgbòròǹgò awareness tá à ń pariwo láti jẹ́ kí ìran wa mọ̀ pé nǹkan tó fà á tá a fi sọ wípé ó tó gẹ́sẹ̀ a ní ìran Yorùbá a ní láti dá dúró ẹ jẹ́ ká túbọ̀ tẹra mọ́ o ẹ jẹ́ ká túbọ̀ tẹra mọ́ ká má jẹ́ kó sú wa ká má jẹ́ kó rẹ̀ wá alálẹ̀ Yorùbá yóò tì wá lẹ́yìn kò ní tì wá lójú ìmọ̀ràn ọ̀tá kò ní ṣẹlẹ̀ a lórí o mo tó wá tún fẹ́ fi àkókò yìí kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire káàfàtà níbikíbi tẹ́ ẹ̀ bá ti ń wò mí tẹ́ ẹ̀ ń gbọ́ mi a kí yín o abẹ̀yìn àrọ̀ yín ni àníṣe vitamin tá a gbé dání àjàyè lájà ẹ má jẹ́ ká wo ariwo ọjà o ẹ má jẹ́ ká wo ariwo ọjà ibi táwa ń lọ gangan ẹ jẹ́ ká focus ẹ jẹ́ ká focus ẹ yìí má jẹ́ ká lè kọ́kọ́ dẹ́rù bà yín pé nǹkan táwa Yorùbá ní tàn já fún kò sọ náà ń bẹ ẹ má jẹ́ ká lè kọ́kọ́ dẹ́rù bà yín o ọ̀nà wà ń bẹ dáadáa ọ̀nà ti kí ni ọ̀nà wà ń bẹ torí gbogbo àwọn táwọn yẹ ká kéèsì ó yẹ ká fojú nù wò ó ṣé bí Nàìjíríà ṣe wà lọ́jọ́ tòní sódùmọ̀ gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nínú ni ṣé ẹ fẹ́ ká mọ bá lọ báyìí ni ẹ̀yin náà wo ètò ń ta epo lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Nàìjíríà ẹ wo ètò wọn ń ṣèǹjì owó wa ẹ wo gbogbo àwọn ẹkọ́nọ́mì wa bó ṣe rí ṣé ẹ fẹ́ ká mọ bá lọ báyìí ni kí ló wá dé tí ẹni jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká wá ìfẹ́ láàrin ara wa ká gba ìfẹ́ láàyè láti jẹ́ kí vitamin tá a gbé dání iṣẹ́ kó wá sí ìmúṣẹ ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ní o bàbá wa ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa wípé ìfẹ́ ni ẹ jẹ́ ká gbà láàyè tí ẹnìkan bá ṣe nǹkan tí ò dáa àbí ẹnu gbé ọ sọ̀rọ̀ tí ò yẹ kó sọ tí ẹni tí ó sọ̀rọ̀ yẹn sí tó bá gbọ́ kó make sure kó wà calm kọ́kọ́ pé ń tàn ná kó béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló rí lọ́bẹ̀ kó fi wá wọ́wọ́ kó tó bọ́ síta lórí social media ọ̀rọ̀ pọ̀ tí bàbá wa bá wa sọ ẹ jẹ́ ká mọ̀ pé a ṣàkíyèsí ẹ̀dá kan ò lè rìn torí ọmọ míì tí a bá ti ń ṣẹra wa ká máa tíra ká ti mọ̀ pé a ṣàkíyèsí tí ìjà òfin ní wáyé láàrin ara wa ṣé ti gbogbo àmọ́ káàárọ̀ oòjíire mo bẹ̀ wá ni mo rọ̀ wá ni ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o Yorùbá nation yìí ti gbogbo wa ni
ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o self determination yìí ti gbogbo wa ni ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè gbogbo àwọn tí ń parọ́ pé nàìjíríà làwọn fẹ́ ẹbí wọn léèrè ṣé nàìjíríà tí wọ́n fẹ́ sóun náà nìyẹn ṣá pẹ̀lú bí nǹkan ṣe ń lọ nínú nàìjíríà yẹn epo ti wá di ọ̀wọ́n gógó láyé buhari ó mọ̀ níye tó ń ta epo láyé jonathan ó mọ̀ níye tó ń ta epo ẹ wá wò ní ìsìn ọmọ wa ni ẹ jẹ́ kó ṣe èmi ló kàn nígbà tí èmi ló kàn wá débẹ̀ ní ìsìn kí nìkan tá à ń kọ́ kí nìkan tá à ń gbà kí ló dé tá ò ní ronú we are smiling àbí we are suffering and smiling and jìyà àtúnrẹ́rìn ọjọ́ ò la fẹ́ ṣe gbogbo eléyìí dáa gbogbo àwọn ọmọ káàró òjíire ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dáa mo bẹ̀ ogun wa ní mo rọ ogun wa ní ẹ jẹ́ ká jí lójú oorun àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò èébú ẹ mọ̀ yẹn ká máa bú àwa mọ́ gbogbo láti mọ̀ irú èèyàn tí àwọn tá a ti bú tá a ti sọ̀rọ̀ àǹfààní sí wa lọ àwọn bíi òmìnira 2022 tó jẹ́ pé irọ́ ni wọ́n gbé dání gbogbo àti fojú rí pé irọ́ ni scam ni wọ́n ní ìsìta tí wàá mọ ọ̀nà òtítọ́ tó yẹ ká tọ̀ ẹ jẹ́ ká tọ̀ ká sì try láti máa ṣe awareness ká gbìyànjú láti máa ṣe ìgbólóńgó Yorùbá nation fáwọn èèyàn wa ká jẹ́ kí wọ́n mọ̀ pé àníṣe dandan ni ọ̀nà kan ṣoṣo tí a fi lè para wálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wípé ká wá ìṣọ̀kan ká sì jà fún orílẹ̀‐èdè Yorùbá ló lè ṣe o tí wọ́n mọ̀ sí Yorùbá nation self determination ló lè ṣe o self determination ló lè ṣe Nàìjíríà ti collapse kò sí nǹkan tó ń pè Nàìjíríà mọ́ ẹ má yẹ ká tanra wa jẹ mọ́ bàbá wa Tinubu ti ń pín 80,000 fáwọn mẹ̀kúnnù ẹ bá wa bí wọ́n léèrè ṣé owó tí wọ́n ń pín yẹn ṣé ó lè sọ́ọ̀bù Nàìjíríà ó lè sọ́ọ̀bù ìyà tí ń jẹ ogbó ọmọ Yorùbá ṣá ṣó lè sọ́ọ̀bù ìyà tí ń jẹ ogbó entire Nàìjíríà ṣá àti wípé àwọn tá a gan ló fi máa fún lówó yẹn ẹyẹ tàn wá mọ́ ẹyẹ máa tàn wá àti gbọ́n ojú wa ti là àti gbọ́n ojú wa ti là ẹyẹ máa tàn wá àti gbọ́n kí ló dé alẹ́gbẹ̀rẹ́ pín ẹ̀yà owó ní ìsìbàtẹ́ ẹ̀yáwó tí ẹ̀fẹ̀ káwọn èèyàn jẹ́ òtún bèèrè lọ pé kí lẹ́ẹ̀ fowó ṣe ẹ̀wà tó pẹ̀fẹ́ pa àwọn arúgbó àwọn àgbàlagbà ní 80,000 ṣé ìyẹn ni solution Nàìjíríà ni àníṣe tí ẹ bá mọ̀ pé ẹ̀ ń wá progress fún Nàìjíríà ẹ fẹ́ ṣe ìjọba dáadáa ẹ jẹ́ kó fáwọn Nàìjíríà ní náná ẹ kó fáwọn Nàìjíríà ní náná 24/7 iná ẹ kó provide fún wọn ná ẹ lè ṣe torí ìjẹkújẹ ìmọ̀ta ẹni nìkan òun lẹ bá lọ ọ̀hún kéde bóyá à ń sọ̀rọ̀ sí bàbá Tinubu à sọ̀rọ̀ sí yín àwọn nǹkan táwa ti rí látẹ̀yìnwá ni pé kò sí mẹ̀sáyà kan tó lè jẹ Nàìjíríà president kó lè ṣe dáadáa irọ́ ni ẹ̀tàn ni àwọn ará abínilẹ̀ máa ń sìn ẹ̀yin ẹ̀ wò ní ìsìn ẹ̀ wò kankan ní ìṣẹ̀lẹ̀ Nàìjíríà ní ìsìn lórí tìbúnà tí wọ́n lọ lórí kéèsì election ẹ wo nǹkan táwọn adájọ́ dá wípé bàbá Tinubu ò rí 25% l'Àbújá òun ló fà á tí wọn ò fi lè continue pẹ̀lú president Nigeria president mọ́ kí ló dé ẹ jẹ́ ká bi ara wa léèrè ọjọ́ wo gan ni wọ́n create Àbújá ibo ni capital wà tẹ́lẹ̀ tẹ́bí Èkó ni capital Nàìjíríà wà tẹ́lẹ̀ àbí ọjọ́ wo ni wọ́n create Àbújá tó fi wá jẹ́ pé Àbújá percent Àbújá tó wájú gbogbo ẹ̀ táyà 6 state lọ
kí ló dé ẹ jí lójú oorun yín gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ jí lójú oorun yín gbogbo ẹ̀yin tẹ́ǹpá wá Nàìjíríà ẹ jí lójú oorun yín kò sí ìkan tó pè wá Nàìjíríà wọ́n amalgamate wa ní 1940 amalgamation ó ní wọ́n fi so wá papọ̀ oko ẹrú la wà lórílẹ̀‐èdè Nàìjíríà oko ẹrú la wà ẹ jẹ́ ká jí gìrì ká jí lójú oorun ká jà fún Yorùbá nation ká jà fún self determination òun la fi lè rí ògo wa lò gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin náà wò ní ibi tí mo ti ń ṣe live show báyìí tí mo ti ń bá gbogbo wa sọ̀rọ̀ iná wà orílẹ̀-èdè Benin tí mo wà yìí iná wà 24/7 iná wà 24/7 ìjọba wọn ó fún wọn níná ó fún wọn lómi ó provide ọ̀nà tó dáa fún wọn ṣé tí a bá rí ìrù yẹn lórílẹ̀ Nàìjíríà ṣé àwa Yorùbá sọ pé a fẹ́ dá dúró rẹ́ orílẹ̀-èdè ni ṣé àdókò a fẹ́ dá dúró ni kí ló wá dé abẹ́yìn ni àrọ̀ yín ni ẹjígìrì ẹjí lẹ́jẹ́ ká jí lójú oorun wa self determination òun ló lè ṣe é òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ tí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire táfi rí ògo wa lò bàbá wa Akintoye mo fi Ọlọ́run mo fi bẹ̀yìn mo fi kí yín ẹ kú iṣẹ́ ẹ̀mí yóò ní bọ́ gbogbo àwa tá ẹ̀ ń kó jẹ́ àní jábọ́ lẹ́yìn yín o lágbára Elédùmarè àjọ dílẹ̀ lérí ni gbogbo ìgbàkigbà tí Yorùbá nation tó bá wá sí mú ṣẹṣẹ àní dúró ìṣẹ́jú kan fún yín ẹ̀yin àti bàbá wa Mọ́jàsọ́lá Sunday Adéníyì ọmọ Adéyẹmọ ẹ pẹ́ fún wa o ẹ pẹ́ fún wa o mo ní kí n wá ṣe fídíò kékeré yìí ni láti fi dúpẹ́ oore tẹ́ ẹ ṣe gbogbo àwa home based media pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tá a pè tẹ́ ẹ wá contribute fún wa pátápátá kí yín o iná ò ní tọ́wọ́ yín o ọwọ́ yóò ní kàṣàlẹ̀ àpò lágbára Elédùmarè gbogbo owó tẹ́ ẹ ná ìlọ́po òun ni Elédùmarè alálẹ̀ Yorùbá ní òjògùn ló padà pèsè fún yín ṣe ti gbọ́ akínyìn ni o lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín èmi àbúrò yín èmi olólùfẹ́ yín Ismail Ọláìtàn ọmọ Ìbíyẹmí ló ń kí yín pé akínyìn àmọ́ lóore o alálẹ̀ Yorùbá yóò wà pẹ̀lú yín yóò dì yín mú yóò dùn tì yín ṣe ti gbọ́ ẹ ṣé gan ni God bless you all àní jù báyìí lọ bye for now.